kí ló ń ṣẹlẹ̀ ó ti clean up bẹ́ẹ̀. mo ti clean everything. all right 102 tí màá yẹn complain nǹkan. mo ti ṣe yẹn náà mo ti clean ọ̀nà wa. so kí ló fẹ́ lọ ṣe báyìí. mo fẹ́ clean 204 ni wa. okay very good. tó bá ṣe tọkọ rí mi lọ́fíìsì. okay. kí ló ń wá kiri. tó bá ṣe tọkọ rí mi lọ́fíìsì. alájọ bàrígà orí mi pé bí alájọ dà ẹ bá mi kí wọn o ẹni mo béèrè orí mi pé bí alájọ Ṣómólú bàbá gbogbo ọlá ó pé bí alájọ bàrígà ẹ pọ̀ ọ̀rọ̀ ajé ó dà ó lágbára o ẹ̀yin ò tiẹ̀ fẹ́ dúró rárá má rọṣẹ̀ lẹ́wà. àwa ní dáwó a fẹ́ rajà ọdún ẹ̀rí gbá. eléyìí fi hàn pé ẹ̀mí ni ọdún ìgbọ̀n ni àbíkílẹ̀ tún. owó yín á lè pọ̀ sí. bẹ́ẹ̀ ni o bàbá ìtajọ́ wa sọ yẹn ń kọ́ ọ̀rọ̀ àjọsọ wa. ìjọ èwo la tún jọ sọ. tówó tí mo ní kẹ́ yá mi pé kẹ́ yá mi 20,000 kún owó àjọ mi 30,000 kí n lè rí nǹkan fi rajà ọdún ẹbẹ́ yìí náà rí gbá. ìyá ń kèsì èmi ò rántí ìyẹn mọ́ nígbà tí ẹ ti mẹ́nu dá mọ́ mo ti rò pé ẹ ti rówó yá ń bò mí. ń bò mí kẹ iná mo gbójúlé. ọlọ́run bá ní ẹja gbójúlé ìyá ń kèsì. mo tún sọ fún yín níbi èrò oṣù torí ẹ̀ ló jẹ́ ìkókó mọ́ kọ́ sọ. kí la máa ṣe èrò tó máa fẹ́ yàwó máa pọ̀ dé. ẹ má ṣe yẹn fún mi o ìbẹ̀rẹ̀ oṣù mo ti sọ fún yín kó bá máa sí irú eléyìí náà ni o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní ìgbójúlé bí ọkàn jù ú lọ. àmọ́ tó máa ṣe ẹ jọ̀ọ́ ẹ fún mi títí ọ̀túnla. ẹ ṣe ẹ bá mi wò ó ṣe. a kàn sí àwọn náà. ẹ jọ̀ọ́ ẹ ṣe. orí mi wípé bí alájọ ṣáájú wa o orí mi wípé bí alájọ bàrígà. pé bí alájọ Ṣómólú. bàbá alájọ ẹ ká sọ. èyí amúríwá ẹ pẹ̀lẹ́ ẹ má pẹ́ o ẹ kú jíjẹ o ẹ̀yin ò gbàwẹ̀ Ọlọ́run o ẹ gbàwẹ̀ mélòó ní ká kọ́ńtì méjì ó ṣe wá jẹ́ méjì ní gbogbo yín lọ́tẹ̀ yìí. bàbá fún un ta. òwò adé ṣẹ́yìn gbàwẹ̀ ẹ̀yin gbàwẹ̀ ẹ wá ń dáná fún àwọn tí wọ́n fẹ́ kẹ́sẹ̀ sọ́rùn. babalájọ má ṣàtajà. ìyá amóríwá gbẹdà ẹ wo dàpọ̀. àmọ́ bóyá èyí lẹ kẹ́sẹ̀ sí wọn lọ́rùn bóyá àwọn náà kó ọ̀gá wa ẹ̀yin ò mọ̀ pàwẹ̀ wà ń tà ní. ń gbàwẹ̀ ni. ìwọ tí ń ni. ìwọlé wa ni wọn gbàwẹ̀ lé wa. àbẹ́gọ́. kìrìsìtẹ́nì lèmi wọn ti kébi gbàwẹ̀. Ọlọ́run mú wa ti pa. tipa. Ọlọ́run mú wa ti pa. Ọlọ́run adarí ẹ̀ṣẹ̀ díẹ̀. orí mi pé bí alájọ Ṣómólú o. dọ́là ṣàtìlówó ó lè jẹ́ kó máa má rí ṣàtìlówó. orí mi pé bí alájọ Ṣómólú. ìtẹ́lẹ̀. àbá alájọ. kí ló ń ṣẹlẹ̀. mo ti ń retí yín tipẹ́. àìmí náà ti ń wá ẹ̀ ó mọ̀ pọ́rọ̀ èmi àti ẹ̀ dàbí jísòrò pẹ̀lú kárùwá ni wọ́n ń tanra wọn. mélòó ló fẹ́ dá o. méjì náà ní kẹ́kọ̀ọ́. méjì náà ní. ẹ̀kọ́ méjì. ọ̀gá nìwọ náà gbìyànjú. mo dẹ̀ láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sáré sọ. ẹ̀lẹ́ òde o jẹ́ n sáré yanjú eléyìí kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ nítorí a máa ṣe é bí kókówó méjì lẹ̀ ká fi kọ́ mẹ́rin ló máa ṣe é ojú ẹ̀ ti máa ń le jù. ìwà kéré kan àkẹ́kẹ́ oríwọ́ ìṣòro pẹ̀lú kárùwá wọ́n ń tanra wọn ó ṣe mo dúpẹ́. ẹ ṣe mo ní ẹ sọ pé fóònù yín kan bàjẹ́ pé ẹ máa mú wá lónìí. bẹ́ẹ̀ màlábí ni ọ̀rọ̀ àná mà nìyẹn bí mo ṣe délé báyìí mo wá wò pé kí náà kò tí mo fẹ́ ṣe mi ò rí nǹkan ṣe mo bá tún palẹ̀ bí n ṣe tú fóònù yìí palẹ̀ mo gbà sọ́tún mo gbà sósì mo gbà síwájú mo gbà sẹ́yìn àfi bí ẹni pé mẹ́sìn gègé sórí ńgbà tí máa ju sọ́kàn báyìí àfi pẹ́. ó kọ bàjẹ́ pátápátá ní ẹ bá ti mú wá kò ń ṣe sí ẹ̀yìn. kò bàjẹ́
ẹni tó ń ṣe ló bá dúró. lẹ bá rí i ṣe fúnra ara yín. ló bá tán. ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ irú nǹkan tẹ́ ṣe yẹn torí pé ó jẹ́ pé ìlú tá a wà ní ìlú tá a wà tẹnu tó ra wọn ni tẹ́ bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ nílùú òyìnbó ó lè di nǹkan tọ́lọ́pàá máa mú yín láti bẹ́ẹ̀ máa di nǹkan tó já yín sẹ́wọ̀n ọlọ́mọ ẹ̀ka rí nǹkan tó yẹ pa máa fi wá wò yín lẹ́wọ̀n. ẹ tiẹ̀ ní wá wò mí lẹ́wọ̀n kàkà ká wá wò mí bóyá ẹ̀yin la máa fowó oúnjẹ ránṣẹ́ sí nítorí mi ò mọ̀ yìí tó jẹ́ ṣẹ̀ nínú yẹn ṣé báwọn òyìnbó ṣe máa ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni àwọn òfin ẹ̀rẹ̀ ló yẹ ká máa tẹ̀lé nílùú yìí náà. òyìnbó gọ̀ o ó wá túmọ̀ sí pé kí ni. ìtumọ̀ ẹ̀ ni pé ẹ gbà iṣẹ́ oníṣẹ́ ṣe iṣẹ́ oníṣẹ́ lẹ gbà ṣe yẹn iṣẹ́ tèmi lẹ gbà ṣe because ibi tèmi náà ti ń lówó tèmi fi ń dájọ fẹ́yìn nìyẹn ara àjọ tèmi náà ń dá fẹ́yìn lẹ́yìn tí ń sustain. ibi tó ń lọ nìyẹn èmi gbaṣẹ́ tiẹ̀ ṣe lórí nǹkan mi. jọ mo fẹ́ béèrè fún ọ nítorí wọ́n ti ròyìn ẹ fún mi tẹ́lẹ̀ o wọ́n ròyìn iṣẹ́ tó ń ṣe ṣóun ló yìí ń ṣe ṣó fẹ́ padà síbẹ̀ ní àbò ti jáwọ́. iṣẹ́ ìwò. àwọn ní pickpocket ló máa ń pè. wọ́n parọ́ mọ́ mi kò ń ṣe mí lọ́sàn. ìmọ̀ràn pàtàkì fún ẹ tó bá jẹ́ pé wọ́n parọ́ mọ́ ẹ má débẹ̀ rárá o tó bá dẹ̀ jẹ́ pé òun ṣe tí tẹ́lẹ̀ má gbèrò pé ó fẹ́ padà síbẹ̀ o èmi ò ní wá wú ẹ̀ ń bẹ̀ o èmi bí ẹnìkan mi ní wá wù bí ṣe tẹ́lẹ̀ má padà síbẹ̀ o. àbálájọ èmi ò kí ń jalè iṣẹ́ gbọ́ iṣẹ́ tí mò ń ṣe tí mo fi ń jẹun kankan lélẹ̀ ẹ̀yin ní kẹ́yìn náà mo bẹ ṣe máa mẹ́ntẹ́n tẹ́ẹ̀nì ṣiṣẹ́ oníṣẹ́ mọ́ṣẹ́ yín ẹnu ò fọ́ bọ́ náà arábí táwa náà rówó tàbí sustain He knows it, he knows it, when it's easy. Yeah, what's in here? Okay, all right. Any other person go? Go ahead, you know, say, okay, ṣé kìí ṣe pé ẹ fẹ́ fún mi lówó ṣá tí mo torí fún yín lọ́wọ́ ni ẹ gbà lọ́wọ́ mi gbogbo gbà kò yẹ kó máa ti gbogbo gbà síta pé kì í ẹ fi lẹ̀ ọba ẹ ṣàgbà lọ́wọ́ ẹ ṣe kẹ́kẹ́ ẹ ṣẹgbẹ́ ọ̀hún. Thank you. Ṣé bẹ̀bí ti bá wọn ṣé mi ò ní right láti wá rú ẹ̀ sọ fún mi ṣé mi ò ní right láti wá rú ẹ̀. mo ti máa sọ pé anytime bá ti fẹ́ rí ni mama wa síbi tí mo ti ń ṣiṣẹ́ mọ́. Iṣẹ́ wo ló ń ṣe ṣé kí n máa clean room to room yẹn ló pè níṣẹ́ ni I told you my dad will take care of you and I have money to take care of myself. No, don't tell me that. I'm a man. I have to hustle for myself. Mo kàwé mo kàn ṣe ń by temporary ní kí lè rí nǹkan jẹ. Don't tell me that please. Mo gbé wà yìí olórin ni mí owó tí mi ò tí rí ni mo lè ṣe máa rí owó tí màá kọrin dáadáa please. If I want to see you, I know how to see you. I know how to get you. Show bó ṣe wà yìí. Camera wà everywhere. Wọ́n wò mí. Management wọ́n wò mí. I don't want to lose my job because of you. Your father's money is your money. I have to hustle for myself. Tó bá sàlẹ̀ kí ni problem tèmi? Tó bá sàkẹ́lẹ̀ ni I don't care. I have the money. I have the money to take care of you. Má gbé iṣẹ́ ló ń wá ni. My dad will give you a job to do. Kí ni problem ẹ̀ náà? Sorry fún mi wà yìí ọmọ ayé ti gómìnà rẹ̀ kọ́ sáà you know what? You have to go now. I will call you myself. I want to see you. Please go now, please. Go. Bálẹ̀jọ́. Okay. Ìyẹn mi náà bálẹ̀jọ́. Ẹbí ẹ̀ pọ̀. Ẹbí ẹ̀ pọ̀. Ibi àǹtí àti oníkẹ́kẹ́ ní ọkùnrin. Kí ni ká bí ṣe náà? Ìròyìn ìdí mo nílò ọ̀nà ọ̀nà tó máa fẹ́ kí náà. Ẹbí ẹ̀ pọ̀ náà. Kí ni mo ti fẹ́? Tí wàá ṣe ìbá fún mi bẹ́ẹ̀. Bolo wa máa yìí náà ní ní sẹ́kọ́ndì mú orí ẹ̀ ọ̀fà kí ló lọ ṣe lọ́fà. Ó ti wọ́n one chance ìwọ ṣe máa tẹ̀lé pátó lọ tó dẹ̀ mọ̀ pé pátó yẹn àná kọ́ ní Thursday èní Friday gbàgbé ò ti Land Rover òun àti tani 100% àti Sọjí ìyẹn ti dé láti Yankee ó ti dé
bọ̀bọ̀ gbàgbé àkọ́kọ́ náà ò ń ṣèyàn nù kó ọkọ̀ tí ẹ lè dá lọ láì ṣe pé o mímí náà dání o ti jẹ́ tẹ́lọ́wọ́ mi ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé wọ́n láwọn tẹ́jọ wà yẹn kò sọ fún ẹ pé mo ní kọ́ fẹ́ gun tèmi náà ṣẹ́ kò sí tó fẹ́ fi gun ó máa bá ń gùn bàdé bíi bátò àwọn yòó ń ṣọmọ ó mọ̀ ni wo bọ̀bọ̀ o fi ṣẹ́lẹ̀ o lọ ṣe ara tá a bá sọ fún yín nìyẹn wọ́n ló mọ èmi o ó dà kó yẹ dà lóòlì lọ́pọ̀ àwọn ará ní kó bẹ̀ kọ́ wà wọ́n kọ̀ wọ́n fi nílẹ̀ dà wo jẹ́ padà tí mo retí ti rí ìyá wọ́n sọ báwo ni ṣé wàá pa ìjọba pẹ̀lú àrí ẹ̀ òwe pè mí kó fẹ́ rí mi ó fẹ́ rí mi ó fẹ́ rí mi ó jẹ́ ó ní bí sì lè ló fẹ́ rí mi pẹ̀lẹ́jà rẹ̀ náà kí ni wọ́n fún ẹ̀. No, you call. Or she come glass of water to share it. Okay. Last time, you know, you job, but you work for me. You left for my work no. Well, no, you don't show she clean up on she any. To love Bani, you don't she right. I'm sorry, can I tell you? Because ibi iṣẹ́ ó yàtọ̀ sílé o. Iṣẹ́ ni wọ́n ń ṣe níbi iṣẹ́. Fàájì àti resting ni wọ́n ń ṣe níbi tí wọ́n ń pè ní ilé àti fàájì. You shouldn't go there. Yẹ kó lọ síbẹ̀. Ẹnu iṣẹ́ ẹ̀ ni ìnáwó dẹ̀ kó wà stake bó ṣe lọ yẹn. Ìgbà máa lọ bẹ̀. Ẹ ṣáà ní bá sọ pé iṣẹ́ oṣù tó ń ṣe yẹn kó kúrò bẹ̀. Iṣẹ́ cleaner. What's somebody do? I have the money to take care of you. So much sleep, I have to see the school and man take care. What you and Jenny move more than feed it. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ìgbà wo lẹ ra puppy? Because mi rò pé ká ní pé ẹ ra puppy. O ní dúró bí ń sìn kó máa sọ pé wàá máa bọ̀, wàá máa fún oúnjẹ. No, that's wrong. Ẹ dúró kí ló dé ẹ̀yin obìnrin máa ń ṣe báyìí náà? Kí la fẹ́ fi tẹ́yin obìnrin lọ́rùn? Tẹ́ bá fẹ́ lọ́kọ, ẹ máa gbàdúrà pé kó jẹ́ hard working guy. Kó lówó lọ́wọ́ kó dẹ̀ jẹ́ni tó jẹ́ pé ó máa cater fún gbogbo needs yín ó máa take care yín now ẹ jẹ́ ká gbé wò bọ̀bọ̀ yìí ó ń hustle ẹni fi ara yín lóòótọ́ bọ́ ibi tó ti máa mọkùnrin tó nífẹ̀ẹ́ nìyẹn kò dúró de whatsoever tó wà lọ́wọ́ ẹ̀ ó ń ṣiṣẹ́ tiẹ̀ ni ó tún wá ní kó fi iṣẹ́ sílẹ̀ jọ̀ọ́ má bínú tó bá fi iṣẹ́ sílẹ̀ báwo lè dúná á wá jókòó sílé wàá máa fún ní tààrọ̀ tọ̀sán tààrẹ ṣọ́pọ̀ ilé ló máa. ṣé mo complain fún kókó take care mi ni. Iṣẹ́ ni kó ẹjọ́ sí mọ́ àbí tàbí kó wà bàtà sí mi lẹ́sẹ̀. I'm okay and I'm ready to take care of him. Ẹ kò bá mi bá sọ̀rọ̀ ni. Iṣẹ́ tó ń ṣe kó fi ṣe ẹ̀ sílẹ̀. I don't like that job. Mi ò like ẹ̀. Oye di fiancé kó máa ṣe cleaner kiri. Ọmọ ló ṣe sọ ìgbà tí wọ́n pé pé sọ́lẹ̀ kan bí abóye bà mí ni ò jẹ́ kí n rántí dé gbogbo ibi tó dé. Orí bá dé ju òdu. Iṣẹ́ complain lọ. Complain. Bẹ́ẹ̀ni kò fi ìdílé mi ní kókó àti sinmi lọ́mù ní kó wà bàtà sí lẹ́sẹ̀. Kí ló wá ló lè fi ṣiṣẹ́ ìṣẹ́? Ọmọ nìyẹn. Tí o lè fi ṣiṣẹ́ ìsílẹ̀ gbọ̀ngàn ni òye ni báwo ni ní fi ṣiṣẹ́ sílẹ̀ nígbà tó jọ́ dẹ̀ lòun wo bí n ta máa ṣe lélẹ̀ ọ̀bí rí agbọ́ sí mi lẹ́nu kò lè jẹ́ tán tí n bá fi àfọ̀ṣẹ́ bá sọ̀rọ̀ ó máa fi ṣẹlẹ̀ sẹ̀ á ló máa fi ṣẹlẹ̀. So mi ò lè bá yín sọ̀rọ̀ kí ẹ bá mi bá kọ́ ẹ bá mi bá bàdé tó sọ̀rọ̀. kò ṣe ní fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá sọ́nà mò ń gbọ́ sí á ló máa fi ṣẹlẹ̀ kí ló tún fẹ́. ìdúró ṣí iṣẹ́ kílínà tó ń ṣe iṣẹ́ ìyẹn sọ fún mi. irọ́ o. ẹ̀ka sọ̀tọ̀ ṣí kílínà tó ń ṣe iṣẹ́ ìyẹn. Ẹni sọ pé kí nípa ẹ̀yẹ sọ pé ẹ̀sẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni pé nǹkan tó ṣe ó dáa. Òun náà ni mo sọ fún mi, ó ṣe máa ṣiṣẹ́ kí nígbà tí ọ̀fẹ́ máa bọ̀. Orí ẹ̀ ni ò pé ó ní bí understand kéèyàn rí favour kó má lò láyé yìí. Orí ẹ̀ ni ò pé á fi lẹ́jà bó ẹ kó pè sí pé
bàbá oníbàbá wọ́n tún wá gbé ògbówó wọn lọ ó ga o. ìtumọ̀ ọ̀rọ̀ tó fọ́ ni gbogbo nǹkan tá à ń sọ yìí kò ju aago 5 lọ tó èmi fúnra mi yìí mo yìí rí bàbá yẹn láago 3 ṣàdédé mo kàn dédé gbọ́ ariwo nílé wọn. so tó máa ń wọ bàbá yẹn sí kòkò sá. ó pọ̀ díẹ̀ o. and besides wọ́n lọ kí bàbá yẹn kówó sílé ẹ̀pà. ẹ mọ̀ pé tó bá ti di ìparí oṣù bàbá ó máa lọ báǹkì ó máa gbówó wá ó dẹ̀ máa wá fún gbogbo àwọn kọ́sítọ́mà ẹ̀. but báwo ló ṣe mọ̀ wá pa gbogbo tó ń sọ yìí sí wa ń bẹ̀ ni. simple logic náà gbogbo àwọn náà la mọ̀ pé bàbá máa ń lọ báǹkì láti di ìparí oṣù ó dẹ̀ máa gbówó wá ó máa lè há fún gbogbo àwọn kọ́sítọ́mà ẹ̀. ká máa pààrọ̀ ọ̀rọ̀ ẹ mú fúra dání ṣé wàá ti bàbá ìjọ ń tọ́jú owó pamọ́ sínú ilé ni. ábìnú èmi ń lọ láyé pé yẹn ni. a ti sùúrù wọ́n ṣàṣàánú wa. ẹ kú ilé bẹ̀rẹ̀ sáà káwọ ẹsẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ àdúgbò ẹ̀sẹ̀ láti ṣe ti jẹun. ebi ò pa mí. láti ibẹ̀ ṣe tú àtàná orí tẹ́kù ẹ̀kọ́ péré lẹ́ jẹun tú àtàná dáàdì ẹ tún bẹ̀rẹ̀ lẹ́nu àwọn owó àti ìròwó ẹ tún fi ebi pa mí tí kò bá lọ ṣe yín sí nǹkan ẹ kó di nǹkan méjì. Dáàdì ẹ jẹun èmi nígbàgbọ́ pé Ọlọ́run tó wà lókè yìí ó ń wò wá ó máa dẹ̀ ṣe ọ̀nà tá a fi máa rí owó yẹn san fún wọn mo fẹ́ kẹ́ fi ọkàn yín balẹ̀ mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé Ọlọ́run wà. Dáàdì èmi nígbàgbọ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run máa ṣe fún wa a máa sanwó wọn dáàdì ẹ jọ ẹ jẹ ẹ ṣẹ́gun báyọ̀ ọ̀dọ̀ jẹ́ sí i. Dáàdì mo fẹ́ kẹ́ ẹ jẹun sí i dáàdì ẹ jọ ẹ jẹ́ báyìí ń wà kọ̀ọ̀kan sí kẹ́tì ẹ̀ fi sẹ́nu ẹ jọ dáàdì. ó dà lọ́wọ́ ẹ̀kọ́ tútù. ó ní dáàdì mo ń bọ̀ sàn. ọ̀kan tútù ni mo lè jẹ ọkàn tó sọ̀ tí mo lè jẹ. ọ̀rẹ́ sàn mo ń bọ̀ dáàdì mo ń bọ̀ sàn. ó ṣe wáyé ọmọ àtọ́jú wọn náà. àmì sàn. Bàbá. ìyá ń kẹ́sí. Ẹ máa káàárọ̀ o. ẹ káàárọ̀ ìfọjọ́ mẹ́ta. Mo ṣe dúpẹ́ pé mo bá yín láàárọ̀ yìí. Mo délé lánàá náà wọ́n lẹ̀sìn lé. ṣé kí n má parọ́ fún yín ẹni tó máa jọ owó èèyàn léèyàn bá pa ìfarapamọ́ mo wà ní ilé ṣé ń bèrè mi ni mo ń bọ̀ ẹ wo ṣẹ́rí látijọ́ tíṣẹ̀lẹ̀ yẹn tíṣẹ̀lẹ̀ táwọn adigunjalè ti wá àyà mi ga òkè bí òkè Olúmọ báyìí ní àyà mi máa ṣe pì ẹbí gbàtẹ́mi fẹ́ jábọ́ ẹ wo mo wá lọ rí nọ́ọ̀sì kan nílé kejì ilé wa ohun tí ẹ ló tọ̀ mí wá ó ní ohun tí mò ń ṣe yìí ó ní ó bá jẹ́ kí ìfúnpá mi ga sókè o ó ní ó lè fún yàn lẹ́jẹ̀ ríru ló bá ṣàánú mi ló bá gbá mi lábẹ́rẹ́ kan pè lánàá bí mo ṣe sùn lọ́dún ojú oorun ni mo ti ń lálàrí ẹ rí i pé mo ti rù láti gbà tọ́rọ̀ ìdí ìṣẹ̀lẹ̀ mo ti rú mi ìlé jẹun mo kàn ń ronú ní tipátipá ló fi ń fún mi lóúnjẹ pẹ̀lú ẹ ṣeun gan ẹ ṣeun mo mọ̀ pé ìnáwó wá bá mi kẹ́dùn mi àmì ànífúrú ẹ̀sán àmì ṣe mo dúpẹ́. Olúwa ṣeun báwo lè wá ní. Èwo tún ni. Ọ̀rọ̀ wa ní nípa owó mi ni. Ìyá kejì. Ṣébí ẹ ti délẹ̀ Yorùbá ti pẹ́? Ọ̀rọ̀ Yorùbá ò yé yín ni. Ó kú yé mi. Mo ní ẹ wá bá mi kẹ́dùn ẹ tún wá ń béèrè ọ̀rọ̀ owó. Mo ti kí yín owó mi mo dẹ̀ wá béèrè. Ó yẹ kẹ́ béèrè owó mọ́ o lè ti gbé. O lè ṣe kí ni o lè gbé owó kí n má béèrè owó mi. Torí kí ọ̀ má jí àlọ́ ṣe ní á má jí àlọ́fà mò ń pè bí mọ́ ní dájọ́ mo tún ní kẹ́ yá mi lókun bẹ́ẹ̀ bá tẹ̀lé wá lè yá mi lókun mọ́ èyí tí mo wá dá mi nígbà ni. Ìyá kejì. Àpò mẹni tó rán lè náà ní gbogbo yìí. Èmi ò lè sọ. Ó ṣe jẹ́jọ́ ta lọ sí báǹkì ta lọ gbowó pàfẹ́ kúnwó fún yín ló lè dé. Ẹ wo gbogbo yín tàbí yẹn. Ẹwẹ̀wẹ̀wò bí náà bá láwo kì í jó kọjá odò mò ń fura sí kọ̀ọ̀kan ní gbogbo yín náà. Owó tèmi ẹjọ́ torí Ọlọ́run bó bá jáwọ́ àdàlù ṣe sọ bẹ́ẹ̀ wọlé kẹ́kọ̀ọ́ jáde mo ní ìdí owó. Ó máa jáde. Nígbà wo wá ni. Ewúrẹ́ ń dàgbà kó di owó onílégún. Gbogbo owó yẹn fílẹ̀ nígbà wo ni. Sùúrù la máa ṣe. Sùúrù lọ́dún mélòó tún nìyẹn. Sùúrù tá a ti ní láti lọ tó lè ti jà ṣé mi tí ní sùúrù tó ní ọjọ́ ọlọ́wọ́ ni kò jẹ. Sùúrù yóò lọ́jọ́ o. Sùúrù ọlọ́jọ́ mi báwo. Ta ni ẹ wọlé o. Ẹ wò ẹ má jẹ́ kí mo ju yín o sùúrù ọlọ́jọ́.
ìyá múre wá ẹ pẹ̀lẹ́ ẹ kú jọ mẹ́ta ẹ̀yin náà ti gbọ́. ẹ wọlé kẹ bá mi gbówó tì mí jáde. owó wo. owó àjọ mi. ẹ lè lẹ gbọ́ kó lè jáwọ́ ká fi ẹ̀gbá pé ilé ìyíbò ni ó pẹ́ nílẹ̀ Yorùbá ni bí àgàtú ló ṣe ń sọ Yorùbá ṣé bọ́mọ Yorùbá lẹ́yìn. ẹni tó lè bá wa jà nìkan kí ni kí n ṣe sí pẹ̀lú yẹn ṣé mi ní wá gbowó mi ni. èèyàn bíi tí náà lẹni tó jókòó àwọn náà ń dájọ́ ohun tó ń bá wá náà ní adé ni ó ṣe sùúrù. èèyàn bíi tèmi ṣé mi pẹ̀lú wọn jọ káàkó àjọ sọ́wọ́ yín ni àbí àjọ dájọ́ papọ̀ ni kí ni gbogbo ilé ẹ wọlé ká bá mi kówó tèmi o. èèyàn yóò máa lánàá kí n tún wọlé bẹ́ẹ̀ náà fowó. kí ló wá fẹ́ ṣe wọlé kẹ fún mi lówó kẹ fún mi lówó mi ẹ wọlé kẹ fún mi torí mi nìkan. ẹ ká sọ. ọmọdé bá láti lè sọ nínú ilé ni mò ń gbọ́ ẹjọ́ ń tòrò ẹ ṣe sùúrù pẹ̀lú wọn. ìgbà wo. ẹ̀yin náà ṣàkóso ohun tó ṣẹlẹ̀ sí wa ẹjọ́ ń tòrò ọ̀dọ̀ tóṣù bá ti ń parí a máa san díẹ̀díẹ̀ a máa fún yín díẹ̀díẹ̀. ẹ wo bí ń tiẹ̀ ẹni tó wá lánàá tó promise ẹ pé wà fún lówó tóṣù bá parí o tún bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lórí fóònù àwọn kan ló tó dé èlò ìwọ̀ gan gbà sálárì tó fẹ́ máa fún lórí wọn wo ìwọ̀nba tó bá lè ṣe ni o ṣe ọmọ o fi wọn lẹ onígbèsè tí ó lè gbẹ̀mí àgbẹ̀mí bẹ́ẹ̀ ni. èmi ò lè ní sùúrù o ẹ bá mi kówó mi o ẹ bá mi kówó tèmi o. mọ́mí àǹtí ẹ̀yin ṣàmù bá sọ ẹ ṣàmù mi. mo mọ̀ ẹ́. tó bá ti bá wọn sọ́tọ̀ onígbèsè tí ó bá lè gbẹ̀mí kó gbẹ̀mí. tí bá ìgbòho sí bí bóyá bá ìgbòho mi. ṣé n bá ọjà àgbà yẹn owó mi kọjá bá ti sọ yóò lẹ́yìn kí tó pọ̀ mi máa gbà. ẹni sùúrù. lẹ́yìn ni màá gbà kí tó pọ̀ mi máa yẹ. àdéhùn sọ pé kínní ọ̀rọ̀ lẹ́sọ̀ yẹn ni. ẹ farabalẹ̀. àǹtí ẹ bá mi bẹ̀ mọ́mí ẹ jù. mo sọ̀rọ̀ ẹ̀bẹ̀ nílé ìjà yẹn wọlé kábàá ní kó wọ́n ní wà ẹ sábà tó ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ mi lẹ́yìn sẹ́ níbi bí mi gbọ́wọ́ mi lọ tí ìbá dòdò síbí sẹ́ ẹ̀gbìn ẹ̀gbọ́n mi máa wà ó ṣe gbọ́rọ̀ lẹ́nu ṣe gbọ́rọ̀ lẹ́nu lẹ́yìn mi ò bá mi lẹ́yìn lẹ́yìn náà kò tó mi ṣe. ó ṣe wà yàrá wọn ò yá. ẹ tọ́jú wọn. ẹjọ́ ìlọ ẹ tún má dàgbù púpọ̀ tó ń ṣe wọn. ẹjọ́ torí ọdún mo fi bẹ̀rẹ̀. ẹlẹ́sùn ṣe pé ó tún gbádìí sáà jẹ́ pé ó mọ̀ pé tó bá ti di ending láti máa lówó lọ́wọ́ wọ́n rò pé láti fi ẹ́ńtà àti ìdájọ́ lára. ohun tó yẹ kárọ́ òun kọ́ láàárọ̀ bọ̀bọ́n tó yẹ kárọ́ kọ́ láàárọ̀ náà ṣé ni tó mọ dádì rí abẹ́ni tó ṣiṣẹ́ yẹn ló yẹ ká máa fà ń bí ta wà yìí ni òun kọ́ máa ń sórí ohun tó yẹ ká máa fà ní ti gbèsè tó wà nílẹ̀ bọ́lá ṣe máa bá dádì san àti help táwọn náà bá fẹ́ rẹ́ńdà pẹ̀lú ẹ̀ òun ló yẹ ká máa ro let me tell you something ó ní dádì ti fẹ́ fi ìrònú pa wọn àbí wọ́n fẹ́ fi ìrònú ṣe wọn léṣe èṣù lòun wẹ̀ tó máa ṣiṣẹ́ èèyàn kan fẹ́ fi ìrònú ṣe rẹ̀ léṣe ṣọ́mọ̀ pé ó lè lead sí nǹkan tí gbogbo ọ̀ respect ni. ọ̀rọ̀ tó sọmọ pọ̀ lọ́wọ́ àwọn bọ̀ ọ̀pọ̀ tẹ́mi kọ́ ibẹ̀ ni pé a máa ní láti rí ẹ̀pẹ̀ ọ̀tọ́ lè ẹ̀pẹ̀ ni pé máa fún nọ́mbà máa yegun. ó bẹ̀tàn. ọ̀ nọ́mbà máa fẹ́ fún ẹ náà tọ́lọ́ máa yẹ kí a máa aláyẹ kó gbé kọ́ ni o tí ó bá gbé kọ́ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. ọ̀rẹ́ Ọlọ́run inú mi á dùn tó bá lè ṣe kíní fún mi. kó wá gba nọ́mbà mi. ṣé wo ọmọ ìdá kọ́ọ̀pù jáde. ó dá mú ó ti sọ̀rọ̀ kò sí tó bá ṣẹlẹ̀ náà yẹn nígbà tí kò ló pa tí wọ́n bá ń ṣe báyìí kí ló fẹ́ kí dáàbì máa. Bàdàjọ́ ọmọ bàbá alájọ́ ṣe. Hello. ẹ jọ̀ọ́ Máyégún ẹ ṣàánú wa. dájú mi ti fẹ́ para wọn tó lówó àjọ táwọn lè gbà lọ́wọ́ wọn. ẹ jọ̀ọ́ àwọn tó dẹ̀ lówó gan ti disturb wọn pa ẹ jọ̀ọ́ nítorí lọ́rùn ẹ ṣàánú wa. àwọn tó mọ̀ ẹ̀tọ́ lè máa ń fowó ṣàánú ní kí n pè yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. But wrong person ni so wrong number please. Hello. Máyégún kọ́ ti fún ọmọ mi létí ní ṣá. Kí mo fẹ́ ṣe báyìí fún ọ̀rọ̀ náà. Dáre, ẹ̀yin àti Dáre. Mo máa mọ yẹn rí o ló ní pẹ́pẹ́sẹ̀ ńkọ́ bàbá àwọn olè gbowó lọ́wọ́ ẹ̀ tó lówó wọn ti wà lọ fún ẹ̀ and bàbá òun ti fẹ́ fi ìrònú parẹ́ sílé so kémi wá ẹ̀pù bọ̀dé tó fi wá fọ́ gbogbo ẹ̀ ni pé ó ń pè mí ní yá Máyégún so and èmi ò ń ṣe Máyégún so mo dẹ̀ sọ fún pé wrong number ní dáṣọ. ẹ má sọ bẹ́ẹ̀ o ó lè jẹ́ ẹ̀yin náà ló fẹ́ pé o. èmi kọ́. ṣé èèyàn mọ̀ pé tí èèyàn bá pò pọ̀ ń gbà mí kò sórúkọ tí èèyàn lè pè dá tó bá yá gan-an á pè yín ní Mègídá.
Darling, on a second thought, ibi fi pé kẹ́ pé padà kẹ́ ràn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni tí ẹ rí. O lè mú ojú ẹ méjèèjì báyìí kó fi tọrẹ. Ẹ̀yin náà mo fi jọ. Ṣé yóò mọ̀ pé tí ó bá pẹ́ lára ọṣẹ, ó máa ń dọṣẹ ni. Ṣé mo ti gbọ́ akéré ṣorí? Àti pé ẹ̀yin lẹ tún máa ń sọ fún mi wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún, òun lẹ́ni kejì ẹ. Ẹ wo, ìkan ló ti kó ságbádá yín báyìí, kẹràn lọ́wọ́ ló kù. Pastor Mrs. Bẹ́ẹ̀ ni tí ẹ rí. Anyway, akéré ṣorí. Máa pè padà. Bàdéjọ́. Bàdéjọ́. Yeah. Àlàáfíà ni kò ṣe o. Ọmọ bàbá alájọ. Orí mi. Wọ́n náà mo wá débi. Má kò yẹ kẹ́ wá mi wá bí báyìí. Bó ni wá ẹ lọ́jà. Ibi tí mo ti ń ṣiṣẹ́ rè máma. Ṣé ibi ìbàlẹ̀ yẹ kẹ́ wá mi wá máma? Ibi tí mo ti ń jẹ. Má bá mi sọ̀sọ́kúsọ, má bá mi sọ̀sọ́kúsọ. Èmi náà ọ̀nà jẹ tèmi ni wọ́n ti bàbá ẹ̀ fẹ́ dì. Owó oúnjẹ tèmi lẹ fẹ́ gbà. Látọ̀dún wo ló ti ṣàdé. Wọ́n bá mi sọ kí ní jáde. Wọ́n lé kó jáde kó fún mi lọ́wọ́ mi. Wọ́n ti ṣàdé òtó lè mú ṣẹ́. Èmi náà ní ìdánwò mi nìyẹn. Kó mi jáde. Bádéjọ kí ló fariwo madam? Kálá wọn. What's happening? Manager hotel tí mo ti ń ṣiṣẹ́ ni màmá. Sọ fún ọkàn kówó jáde fún ẹ. Madam, nǹkan kí nǹkan tí ò bá lè ṣẹlẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ láti máa pariwo níbi. Torí kí ni hotel níbí báyìí. Bádéjọ, why all this? Bádéjọ. Èmi ò mọ ohun tó fẹ́ kí n ṣe báyìí, kò sí tó kàn mí. Bádéjọ, ọmọ bàbá alájọ, owó mi, fún mi ní owó mi, àdéhùn àtọ́dún wo nìyẹn? Àdéhùn àtọ́dún máa fún yín. Wọ́n wẹ̀ ní mo ṣèlérí màmá máa fún yín. Ọlọ́run ṣèlérí òde mo ṣe mí dẹ̀ máa mú ṣe lé ní. Èmi ò tiẹ̀ lọ́mì báyìí lé ní. Jùkọ̀ fún mi lọ́wọ́ mi. Ó bá ya ìwà wọlé wà fọ́ mi fún mi. Bóyá máníjà adé wọlé akówó fún ẹ ìyẹn ni mo fẹ́. Mo tún ọmọdé fẹ́ gbà níbi báyìí. Níbo lọ́dún wo ni wà tí bàbá yìí fi ṣàdúrà bàbá yìí ní gbèsè. Mo ń retí owó mi. Àlàyé ò kájọ. Àlàyé ò fọwọ́ bò mí lẹ́nu. Èmi ò mọ̀ wípé kówó pé alájọ ni ẹ̀ ń sọ pé mo mọ̀ wọ́n bí ẹni mo wọ̀. Má ṣe olórí burúkú làwọn ọmọ wọn yẹn. Ṣé wọ́n ṣàṣẹ wọn lè ṣiṣẹ́? Rárá sà, owó nìkan ló gbà lọ́wọ́ wọn. Owó nìkan ká máa dúpẹ́ mi láti dúpẹ́ mi àbò mọ́ ni. Báwo ni wọ́n ṣe jẹ́ sí kówó pé? Èmi ni first born sir. Oh, ìwọ ni first child. Yes sir. That's nice. Good. Ibo ni wọ́n ti wá ń ṣiṣẹ́? Hotel kan mo ti ṣiṣẹ́ sir as a cleaner. Cleaner? Bẹ́ẹ̀ni sir. O lọ school ni? Mo kàwé sir. Ìgbà tí ó ṣiṣẹ́ ń gbòòrò náà mo ní kíkì ọ̀tẹ̀ máa ṣiṣẹ́ bẹ̀rẹ̀ kí ṣe máa rí nǹkan jẹ. And besides, hip hop artist ni mímọ̀ ń kọrin náà sir. I see. Àbúwá bá nìyẹn. Owó tí wọ́n gbà lọ́wọ́ kówó pé ó tó èlò? Nǹkan bíi 570,000 naira ni sir. 570,000 naira. Bẹ́ẹ̀ni sir. That's all right. For me 5 minutes, my giants. Okay sir. Yeah. Thank you sir. Bẹ́kún bá dọ̀lẹ́ o, ayọ̀ ń bọ̀ lówùrọ̀ sí. Lówùrọ̀ sí, mẹ́nẹ́ni. I can't believe it's all bí àlá lójú abẹ́ ẹni mo tó ń pa. Because ibi náà la wà náà. Tí wọ́n ti lo máa fún ní nọ́mbà àbí? Okay, mo dẹ̀ gba nọ́mbà lọ nìyẹn. For 1 minute, just 1 minute. Ó tún wá bọ́ sí perfect place fún ẹ. Ó bọ́ sí right place fún ẹ gangan. Ó dẹ̀ tún meet right person lórí phone láì mọ̀ rí. The most amazing aspect ni pé máa ẹ fún mi ní 600,000. What? Fún gbèsè dádì. No, are you kidding me? 600,000. Kò tọ́ síbẹ̀ o. Ó tún wá fi mi jẹ PA. God sense ni máa ń yàn. Iṣẹ́ Ọlọ́run àwa máa rí di. Mo sọ bẹ́ẹ̀ sí. Ó ga o because táwọn sọ yìí náà kó jẹ́ pé bóyá nọ́mbà tí mo fẹ́ náà pé nọ́mbà kan tó jẹ́ nọ́mbà tó ju ọlọ́kàn ló kọ́ lọ wọlé sí Ọlọ́run rán sí ẹnìyàn aránṣọ́lá àbọ̀mọ̀ ẹgbọ́ máa gbọ́ tó máa ní sùúrù mọ̀ alágẹmọ tó ń rìn jẹyẹ gan ilẹ̀ nǹkan má lọ pọ́pọ̀ lọ tó ń jọra má lọ jẹra mọ́lẹ̀ má yọ táwọn wò ó. Àlàyé fọ̀rọ̀ lẹ̀ God has done it. Hello? Hello, Bádéjọ. Now, listen to me. Láì tí ẹ sílẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ dáadáa. Ṣòrí láti èní lọ, mo mìn láti wákàtí tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ yìí lọ, mi ò fẹ́ ever rí ẹ ní hòtẹ́ẹ̀lì yìí mọ́. Ẹ ní sùúrù. Iṣẹ́ ẹ ti tán níbí báyìí, pẹ̀lú gbogbo embarrassment tó ń kọ́ ọ̀sán níbí báyìí, a lè take ẹ̀ mọ́, ṣó ti gbọ́? Èmi kò wá bí iṣẹ́ yín mọ́, ṣó tán? Èmi kò ṣiṣẹ́ mọ́. Idiot.
ẹ dáadáa lórí fóònù tó rí. ọ̀rẹ́ mi àbọ̀ máa rí. bí ajá mi wà báyìí. wọ́n ti gara lẹ́nu ìgbà tó wọ̀ ti dé tilẹ̀ tí iṣẹ́ mi ṣe ti ń gara. bó ibi ò bá ní kò tiẹ̀ sí tíráì kò bẹ̀rẹ̀ iṣẹ́ mi náà kó tó bọ̀ ga ẹ̀. ìrọ̀ ọ̀gá tó fi mi jẹ píye. tó ti jẹ́ píye. èèyàn má bẹ̀rù tó jákòbẹ́ bọ̀bọ̀ jákòbẹ́ alágbèlè tó wá ṣe báwo ni píye. fine ma. alpha. mo ti ṣàwọn transaction yẹn ma. yes èmi gan ti rà alert ọ̀dọ̀ chief tó ń rẹ ń kọ́. mo ti lọ síbẹ̀ náà ó sì kún kọ́ yẹn kan ma. so why tó ṣe wá ṣe kó tó máa bọ̀ nílé. mo ní kí ọkọ wa jíṣẹ́ fún yín. no you should have called me. wàá pè mí lórí fóònù wàá ṣàlàyé fún mi. má bínú mo gbàgbé ni ma. ok ó máa tètè padà lọ ń sìn. ok ma. because mo láti pe ọkọ mi láti fún wọn ní feedback. ok àwọn ṣe yẹn sí so ma. lórí ọba. alright má pẹ́ o. yes ma mi nìkan ma. jọ́ tó bá ń bọ̀ bá mi ya ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ní ṣọ̀pù ẹ̀ ó láṣọ kan kó bá mi gbé wálé. ok ma. ọ̀rẹ́ má pẹ́ ṣùgbọ́n. yes ma. bẹ́kún bá dalẹ̀ bẹ́kún bá dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ sí. That demand would be withdrawn. Quadri boy. Likely to be withdrawn. Yeah. Mo rẹ́rìí lẹ́nu. Yes. Báwo lọ́hùn? Yeah, ó dùn daddy. It was nice. Kò jọ bí ìgbà tó yẹ pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí different projects ni. To be honest with you. But it was a very rigorous one. Kí ni àbá lọ àbá bọ̀? Àbá jáde ibẹ̀ ni pé they've approved the contract. Congratulations! That's my son. Congratulations, ẹ fún wa gbọ́. Contract tí Kọ́ládé lọ defend wọ́n ti approve it. Wow! God, Olúwa ṣeun. Congratulations. Thank you, auntie. So kí wá ní next line of action? Yeah, Dad, nǹkan tí wọ́n ṣàlàyé fún mi ni wípé kí n lọ gbáradì. In 3 weeks' time, I will be meeting with the board of directors in the United States of America, just a formality with them so they can proceed. Lọ ti yá nìyẹn. Káṣá ni o ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ àti lọ sí USA báyìí. Of course, Dad. Of course. Splendid. Oh, Daddy. Sorry, Mommy. Daddy, you mean America? America. Benny. United States of America. They're going to be law in the next few weeks, right? Yes. But Daddy, kí ló dé tí èmi ò ṣe lè lọ láti lọ ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn. Why is it him every time pé àwọn lọ́tún lọ sí America this time around? Why? Ẹ gbà mí kẹ́, kí ni tiẹ̀? Àbó ọmọ tó ń happen bí báyìí. Òun ló kọ proposal sí company tó dẹ̀ lọ defend tó approve ẹ̀ tó dẹ̀ ní kó torí ẹ̀ wá sí America kí ni tiẹ̀? Èwo ló máa dúró tó bá gbé ìwé ìfún ẹ̀ sí pé kó lọ sí America. What can you say about it? Àbí kí ló mọ̀ ń pa ẹ̀? Daddy, I can try my best. But your best is not required here. Kọ̀kọ̀kọ̀ dúró ní ọdún tá a wà yìí. How many times ló ti lọ sí UK? Dami lóhùn. Twice. Yes. Ló dẹ̀ ń pariwo America. This time around, ẹ̀gbọ́n ẹ̀ ló lọ sí America, not you. Tó gbé nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀, wọ́n ò lè ṣe. Okay? I can start from somewhere. You're not going to start from nowhere. Don't be jealous, okay? Bọ́láńlé. Yes, mom. Alpha, ṣé oúnjẹ ti ready? Bẹ́ẹ̀ni. Bọ̀bọ̀ mo ń gbóòórùn ẹran. Ṣé kọ́ ṣe ń bọ ẹran? Ẹyin àtẹ̀rọ̀ ṣá. Oh yeah, let's go, sir. I want to go and defend you. I want to go and defend you. What do you know about what he's doing? Eh? Ibateru say I love you. Mamori na ronu baby seven. 30 billion for the account ye. Olórí burúkú ọmọ yẹn náà ló mọ èyí tí wọ́n kó sákàtì kó tiẹ̀ fún mi ní 15 péré. Màá ṣẹ̀pọ̀n ti bẹ̀rẹ̀. Ṣẹ̀bọ̀n. Tí mo rò pé pa ti travel, ṣé wàá travel mọ́ ni? Kémi travel. Ó fẹ́ kémi travel. Kí n travel kí n fi géètì mi náà lẹ̀. Kémi fi ṣẹ́rí ọ̀rọ̀ yàn fún mi gangan. Tó sọ fún mi pé màá máa tọ́gẹ̀rì yìí gangan kémi fi sílẹ̀ irọ́ rẹ̀ pa. Èmi ò lè gọ̀ra mi tẹ́yìn bá gọ̀ra yín èmi já gan.
ṣé ìwọ ò rọ́tìsì tó ń ṣẹlẹ̀ nínú rẹ̀ yìí ni òun rọ́tìsì tó ń ṣẹlẹ̀ pẹ̀lú màdámù nínú rẹ̀ òun rọ́tìsì tó ń ṣẹlẹ̀ nínú rẹ̀ pẹ̀lú ọ̀gá ní ìgbà tó yẹ pé tí wọ́n bá máa jàgbé báyìí Bob Marley ni tí wọ́n bá máa sùn báyìí Bob Marley ni èèyàn ló bá ṣe kínní Bob Marley ni èmi àwọn jẹ́ kẹ́hìn gbà fún Bob Marley kò lè gbà fún gẹ̀rì yìí náà tó bá tàbí pé ó yàgò wèrè mọ̀ máa ṣe wèrè fún tó bá fi pé òun yà wèrè máa rọ̀ sí Kútọ̀nù tí n bá rọ̀ sí Kútọ̀nù tí n bá wọ̀rẹ́ kan rẹ̀ báyìí àpọ̀ tún bá máa lọ Port Novo tó bá tẹ̀kùn bẹ̀ máa gbàbẹ̀ kó bẹ̀ máa rọ̀ musẹ̀ bọ̀ máa jáde ànẹ́họ́ ní Togo náà tó bá fi pé òun yà wèrè tí n bá dá fúlàró tiẹ̀ bàjẹ́. ẹ jọ ta ni Bob Marley tẹ̀ ń sọ. ò já rárì kò já fún ẹ rárì o mọ̀ pé pa ló ń jẹ́ bẹ́ẹ̀. pa ọ̀gá. pa kankan ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ti ka. o tó ló ní kó tẹ́ ẹ sọ o abilájú màdágò orí mi gan ṣe mọ̀. bàdá ò lè ràn fún ẹ ń ṣe ní ìgbà rí bọ̀bọ́ yẹn bá yá òun ló máa ṣiṣẹ́ fún màdámù láti so oúnjẹ fún ẹ ó ní orí burúkú kankan lórí ọwọ́ akọ́kọ́ wá bí kàmẹ́rọ̀ báyìí tó bá máa wọ̀rí kan rẹ̀ sí ní lára báyìí ó gbà ṣùgbọ́n kéèyàn gbà géètì agbàpọ̀ ayé ẹ̀. o tó ló wà ní kó tẹ́ ẹ sọ o èmi ni mo tètè mọ̀. agbà fún. c'est bon afa na. ó fà fún ẹ dandan kan ní greeting. Sister Rally. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. kí ló dé. ó ṣẹ̀fọ́n àbí. ó dà èmi ń jáde o. ẹ já ó dàbọ̀ ẹ kí wọn. blood of Jesus blood of Jesus blood of Jesus kó ṣẹ̀fọ́n fún ẹ olórí burúkú òròṣì bóyá máa gbà fún iṣẹ́ lọ́wọ́ yàn ló ń wá ó lè gbà fún iṣẹ́ géètì lọ́wọ́ mi tó bá bí kò yàwèrè mi gan yàwèrè mi èmi ṣẹ̀fọ́n máa ṣẹ̀ ẹ́ olórí burúkú tó bá rò pé yàwèrè máa pàtẹ́. kí ló dé ẹ jọ ṣé torí mo jẹ tí wàá báyìí mo ti wá báyìí sẹ́yìn olúwa kẹwàá máa bẹ̀rù bóyá kámi rárá ni máa bẹ̀rù. ẹ jẹ lọ sí ara ló ń jẹ. lórí burúkú máa ń bẹ̀rẹ̀ òun náà ní olóòṣì òun náà ló máa pa ọbẹ̀ mi ṣe bá bẹ̀ olórí burúkú Bob Marley máa pa ayé ẹ̀jẹ̀ gbogbo Bob Marley máa sọ́ di táìsì fún ẹ̀ ó bàjẹ́ fún ẹ̀. ọ̀gá náà ọ̀gá ẹni náà. Yes. Oh, ìrẹ́ni. Jókòó. ọ̀gá náà. ṣé wọ́n ní o ti yá tó ń lọ. mo ń rọ kíákíá náà nítorí ìrọ̀lẹ́ ni màá lọ sí sẹ́mẹsẹ́mẹ ni màá gbàrọ̀ já sí Mr. Bọ̀kìn tó wọ Port Novo lọ. jẹ́ olùmọ̀dé báyìí. màá lọ́sẹ̀ kan ṣùgbọ́n owó rẹ̀ bá fún ẹni tó bá gbé fún ìpẹ́rí díẹ̀ mo lè la fara hó. má gbé mi mọ́ra ṣùgbọ́n mo ti ṣètò ohun tí mo fẹ́ fún ẹ tẹ́lẹ̀. owó rẹ̀ ọ̀gá owó rẹ̀ á dà fún ọ̀gá òní kú báyìí Olódùmarè á gbà fún ẹ Babádùmarè á gbé fún ẹ rẹ́mi gígùn á gbé fún ẹ rọ́rá á jẹ́ kó mọ̀ ó sẹ̀ bọ́n wàá sẹ̀ bọ́n tí wàá fi kúrin bàbá ó ṣe gan mi sẹ̀ bọ́n yẹ. yé o jàre ṣé wọ́n ti ṣàlàyé tó ń bọ̀ àṣẹ fún ẹ. bẹ́ẹ̀ni very good ẹ o máa bẹ̀rẹ̀ iṣẹ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n but ká tó lọ sí gate jẹ́ n fi àwọn kankan hàn. ti lọ o. ọmọ ìyá mi nǹkan tó dé pọ̀ ṣó nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀rọ ni tó wá sọ débi ẹ̀ ń fi nǹkan síra yín lẹ́nu ẹ̀ ń so mọ́ra yín ẹ̀ ń tẹnubọra yín lẹ́nu ibi tọ́kàn mi wà ní. bó tí ń gbà tó wá padà sọ dé hẹ́ẹ̀dì yẹn tó sọ pààlà ni kò fi yìí láti ọlọ́run aláwọ̀ gbọ́dọ̀ jẹ́ ọmọ ìyá ọmọdé wọ́n máa tá à ń sọ̀rọ̀ pa rẹ̀ tí ọmọ ẹyẹ tó ṣu ẹ́ tó dẹ̀ ń ṣe ẹni orí tó pè é definitely irú máa yẹn láìkì ẹ̀ tó máa láìkì ẹ̀ wá imagine pé máa yẹn wá káwọ àtọmọ ẹ̀ nínú lẹ́wù tó ń sọ yìí bọ̀bọ̀ pọ́blẹ̀mù bọ́tọ́lọ́ bá wà lọ yọ tó sí àrà ìjọ tó ká ẹ tí wọ́n wá sọ pé àwọn tó kú òsì mọ́ ẹ lọ́ fẹ́ lọ kọ́kọ́ mú kọ́ tó lè fi gẹ́ẹ̀tì wọ bọ̀bọ̀ mo ti ní fọ́lẹ̀ torí kọ́ tó mú kùdùs ò má gbọ́ kọ́ tó mú kùdùs
òun àtàwọn soj àti pátó ìyẹn kí pátó lọ́jọ́ wà pọ̀ báyìí sí tínú bá bí soj tó ní pé kàṣà láti bust ó lè ní òkè ó yà ó gba físà yankí máa lọ yankí ó yà ní tí pátó bá bí lọ́ní bọ̀bọ̀ nìṣó ní turkey ìyẹn Istanbul connect ibo ni mo fẹ́ lọ. mo mọ bí tí mo lè lọ mo travel jù láyé yìí òun ni láfẹ́ wá tó bá wá burú jù láyé máa lọ ṣàjẹ́ lọ́dọ̀ bàbá sí wọ́n lọ kọ́ báyìí ṣọ ìgbà wo náà nínú mi. ṣé orí ọ̀rẹ́ rẹ̀ ó délé ni kò ń ṣe ní torí gbogbo ẹni tó bá ti súnmọ́ òun tí bí bá kan ibi ti tòun náà nù ojú dẹ̀ ti ọ̀rẹ́ mi ojú òtì á jẹ́ pé wọ́n gọ́gọ́ ló lójú tì jẹ́ kí n yọ kọ́rọ̀ mi lè sórí ọlọ́run ọba tó dá gbogbo wa òun ló máa ń fún wa ní opportunities àmúwá kù sọ́wọ́ àwa ẹ̀dá láti utilize ẹ̀ ká má misuse ẹ̀ because ká bá ti misuse ẹ̀ ó lè má padà wá mọ́ lẹ́ẹ̀kejì ó dà lójú èèyàn tó ní second chance àwọn àyànfẹ́ ọlọ́run kò tẹ́ yóò kún yẹn tá a bá bù sóta embrace ẹ̀ tá a ṣe lọ́nà tó tọ́ a máa rí gèmí ṣé o rántí bó ṣe lọ́dọ̀ máa ń ṣá ṣó ti rántí pé kò ń ṣe bẹ́ẹ̀ ní kankan ní wa ló kù stunt ọlọ́run ló kàn fún sí má yìí wá ń tọ́jú ẹ̀ ó ń ṣe é gẹ́gẹ́ bí ọ̀rẹ́ má wà á lọ gbọ́jọ́ ọlọ́run lọ tá a bá lọ sójú ogun là ń kọjú mọ́ o ọ̀rẹ́ mo fẹ́ kó o di ọ̀rọ̀ lọ́mú dáadáa wò ẹ̀dá tó bá lọ sójú ogun tó gbàgbé ogun tó sogun lérí irú ẹ̀dá bẹ́ẹ̀ ti fà fún mọ́ra á ní kúrò ìrìn please n tó bá lọ síbẹ̀ ní kọjú mọ́ kọ́lọ́dẹ̀ máa fi fún mi ṣe nípa because I'm happy seeing you this way. Alpha guy, I dig. Èmi fẹ́ máa jáde nílé o. No, na ẹ̀ńtà ò lè wálé. I trust you understand? I want neat job, you understand? Mi ìfẹ́ fuck up rárá, neat job. Mo trust yẹ ọ̀rẹ́ mi, mo trust yẹ. Wípé kò rántí ọmọ ẹni tó ń ṣe torí Okanjua kò dáa torí Okanjua kò dáa ènìyàn ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni. Hello, Bọ́ládé. Alpha. Mo wà lẹ́nu gate ẹ̀ wá sílẹ̀ fún mi. Máa wọrí nǹkan tó ń sọ̀rọ̀ èmi ló fẹ́ dà tó bá débi wàá rí mi. Oya náà bọ̀. Wá ṣeré. Ọ̀gbẹ́ni tó fẹ́ pa nílé. Olúwa bá ṣe ó fẹ́ pa mí lọ́mọ Olúwa wá pè dáàdì ẹ̀ fún mi ẹ ló dáàdì ó yá ẹ máa bọ̀ ẹ wo nǹkan ti ṣẹlẹ̀ o nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ mi ò lè dáhùn dù ẹ máa bọ̀ báwo ni sọ wà mí. a ò rí o fáyọ̀ bí o ṣọpẹ́. ọjọ́ òun bàbá yìí tó ẹni tá aṣọ tó ń ṣọ́yàn o. àkóyàn. But ọkọ mi ṣé
ṣẹlẹ̀ lẹ́sẹ̀ change Rasaki àbí Kasali pẹ̀lú ọlọ́pàá because mo ti wo títí kò yé mi rárá. Mọ́mí ṣé mo irú ọkọ tẹ fẹ́ ni ẹ mọ̀ pé wòlíì ní dáàdì. Èmi gan ṣe gbà ń sìn pé wòlíì lọ́kọ mi. Ẹ má dá lóhùn jàre oníkálukú pẹ̀lú ẹ̀bùn tiẹ̀ sórí nígbà tí mo ti láàlá yẹn ẹ̀rù bà mí mo tiẹ̀ kọ́kọ́ rò pé mi ni nǹkan yẹn fẹ́ ṣẹlẹ̀ sí láì mọ̀ pé ọmọ mi ni wọ́n ń target can you imagine. Èmi dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní agbára Ọlọ́run mi ò ní fi ojú mi sunkún ẹnì kankan nù yín. Tí ẹ jẹ́ pé bóyá èmi ni wọ́n target èèyàn lè sọ pé bóyá because of business interest òun ni tó ṣe yẹn but why him? He is innocent, very calm and easygoing person. You have a point there. Why him? Ó ṣe jóun. Sorry jẹ́ kí n bèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé ìwọ àti anybody ń fà kankan lẹ́nu ọjọ́ mẹ́ta ni àbọ̀rọ̀ obìnrin dà wọ àti anybody pọ̀. Daddy ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé jẹ́jẹ́ mi ni mo máa lọ mi ò kí n ta séèyàn mi ò dẹ̀ kí n wá wàhálà àfẹ́mi ara mi ní ìjọ níbo ní ká ní ti pọ̀. Ebo ní gbogbo ẹ̀ ebi tẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ní agbára Ọlọ́run o àní ìlọ́jọ́ tẹ̀bi ń pọ̀ náà ó lé ara ó lé ẹ̀mí kò ní jà wá nílé mọ́ Olúwa ṣe o. Àwọn security measures kan wà tá a máa apply nínú ilé yìí henceforth ní tẹlifíṣàn tẹ bá ti wò dágò mélòó kan ó ti tó gbogbo náà nú ilé àti ti yàrá àtẹ̀tẹ̀ ó gbọ́dọ̀ wà ń pèpà gbogbo náà compound kó máa wà ní títàn sílẹ̀ is that clear? Ẹ máa rí wípé gbogbo àwọn ilẹ̀kùn tó wọlé wá lẹ́ ń tì dáadáa so that if anybody is even struggling to come in àmọ́. Ṣé rí dáadé ẹ̀gbọ́n mi lè máa sọ fún àwọn ló máa ń pẹ́ wọlé lóru níwọ̀n ẹ sọ fún wọn. Tí òun náà gbogbo ìtàn sọ. Ẹni tó wá ń pè wọlé ń kọ́ ọkọ mi ó má di pé bóyá ẹ sọ fún un kóun náà má tètè wọlé o. Òun náà là ń sọ yẹn. Jago àbí kí ló ń pè é òun bí request ló ń lọ látàárọ̀ to respond right o wicked anyway I'll give you the last chance now okay kí ni ọmọ ẹ ṣe fún ẹ tó fi wọ́n ilé wọn láti fẹ́ ẹ pa. O fẹ́ jẹ́wọ́ àbí I know what to do for you màá fi ẹ́ sàárín àwọn boys wọ́n á deal pẹ̀lú ẹ̀. Èmi Jago lẹ́fẹ́ sọ sáárín àwọn boys lẹ́fí ń dẹ́rùbà èmi ọba àlùkàn ni mí ogun làwọn ti jàre ó dà ní gbọ́dọ̀ wà ní àwọn boys ẹ̀kọ́ máa tù á lè ẹ̀yin lẹ́yìn dáná mọ́ ẹ wo pààyàn láwá o bó ti jẹ́ pé a mọ̀ pé ẹni tó bá pààyàn láyé yìí ẹ̀jẹ̀ ń dúró lọ́rùn àmọ́ division of labour láyé iṣẹ́ tàwa nìyẹn ẹ wá ìfìyẹn lè dẹ́rù bèbí o. Anyway o fẹ́ help ara mi okay I know what to do with you I'm coming. Ẹni sọ̀rọ̀ kí lè fẹ́ gbọ́ o tún ju ayé mọ́lẹ̀ ní wọ́n rán mi. Ta ló rán ẹ? Ẹni tó rán mi wà ní pẹ̀lú ọjọ́ ìlú. Ènìyàn ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni. Ẹni tí oúnjẹ bá déjọ mèrè. Ṣé òun ni? Òun ni. Ní kí ni? Òun ni Bádéjọ. Òun ni Bádéjọ púpọ̀ ọ̀la. Sà ẹni tó rán wọn pé kán wá pa ọmọ yín nìyẹn. Are you okay? Èmi impossible. Mi mọ kọ́kọ́ èmi kọ́. Ẹ má dá lóhùn pa ẹ lọ mú ṣe bí mi ò ṣe máa tó fi jẹ́ olùmọ̀ mú. Wo àṣírí ti tú ọká ti fò kó ẹ lọ já máa lọ. Mi mọ ọkọ̀ fẹ́ sọ yìí ọgbọ́n. Èmi farabalẹ̀. Ọmọbìnrin farabalẹ̀. Èmi wo àṣírí ti tú ọ. Láti ọjọ́ mi. Ẹ fi sàmán mú. Láti mọ́mí ọjọ́ ìlú. Àṣírí ti tú ọ. Ọyẹ ìmúdà. Mọ́ṣúmọ̀.
Bádéjọ ọmọ tèmi lẹ fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ tó báyìí kàn. Ẹ ṣèyàn mú ni ọlọ́pàá rárá o kì í ṣe ọmọ tèmi. Wọ́n ní bí ògùn ẹni bá dáni lójú a máa ń fi gbárí ni kì í ṣe Bádéjọ ọmọ tèmi. Níbo ló ti fẹ́ rírú wà bẹ́ẹ̀? Ibo ló ti fẹ́ kọ́? Ọmọ tàbí nílé ọgbọ́n ta fi ọgbọ́n àti òye kọ́ ta fi tọ́ dàgbà tóun náà dàgbà tán tó tún wá tún rẹ̀ bí. Ọmọ mi níṣẹ́ gidi lọ́wọ́. Orí mi kọ́ àyà mi ò gbé rárá. Ó dá mi lójú ẹ ṣe ìwádìí yín dáadáa kẹ́ tó mú ọmọ mi kẹ́ tó fi sátìmọ́lé. Well sir, kó má jẹ́ wípé ẹ ti ń wá kiri abẹ́rẹ́ tí kò wá sílé àṣẹnìkára fi tó yín létí. Bádéjọ ọmọ mi wà ní àtìmọ́lé ẹ̀yìn ọlọ́pàá. Ó wà ńbẹ̀ báyìí. Ẹ dúró dè mí àjọ máa débẹ̀ nísìnyí. Ẹni tó rán níṣẹ́ ó ti jẹ́wọ́, but mo wonder why tó ṣe ń fi òpó stubborn. It's simple. Àṣírí ti tú àti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹni tó rán ti jẹ́wọ́, ìwọ náà help parẹ́ just say it. Ìwọ ló rán wọn and everything ma settle. Ọ̀dọ́lọ́pàá mi ìmọ̀ ọkàn pa ọkàn tẹ̀ ń sọ yìí torí Ọlọ́run mi ìmọ̀ ọkàn pa èmi kọ́ mo rán wọn ṣẹ́. Ṣé ni tó rán ṣe ṣó parọ́ mọ́ ẹ? Àbójú ẹ̀ fọ́ èèyàn wọnú ilé everybody wọ́n náwó sí wọ́ ó ní wọ́n lọ́rọ̀ òun ṣẹ́ ó dẹ̀ ń deny. Ọ̀dọ́lọ́pàá èmi kọ́ kẹ́yẹ́ kí n bí kwẹ́sọ̀ kan lọ́wọ́ yín tí máa ní kọ́ pa Bọ́ládé ẹjọ́ kí lè rè mí kí ni mo máa gé kí lè rè èmi kọ́. ṣorí question tó béèrè yẹn wọ̀n ọ̀gọ́ náà wà dáhùn. Ìwọ tó ṣáà ní kọ́ pààyàn alẹ́ tó fẹ́ jẹ́ nú ẹ̀. èmi kọ́ ọ̀gá èmi kọ́ mi ìmọ̀ ọkàn pọ̀rọ̀ yìí torí Ọlọ́run èmi kọ́ ẹlẹ́tẹ̀ mi ṣàánú mi èmi kọ́ ọ̀gá. Stubborn àbí? O stubborn. Ọ̀gá èmi kọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹjọ́ mi torí Ọlọ́run èmi kọ́ ọ̀gá ẹjọ́ torí Ọlọ́run èmi kọ́ mi ìmọ̀ ọkàn pọ̀rọ̀ yìí èmi kọ́. It's time. Bẹ́kún bá dọ̀lẹ́ o ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Èèyàn burú èèyàn kò tẹ Yorùbá rán gbòwe tán sọ pé kò tẹ èèyàn mọ́ èèyàn burú o. Dádúró gbogbo nǹkan tó ga ṣe fọmọkùnrin náà kí ló wá ṣe rẹ̀ tó fi ṣe báyìí kí ló ṣe rẹ̀ gangan. Èèyàn ò ṣe fìnnú tán èèyàn ti tán o. Wo mo ṣe kàn dúró láti nǹkan tí mo kàn ń ronú and still feeling like kí ni life ìfẹ́ turn into because kí ni bọ̀bọ̀ ìfẹ́ kan tún ṣe fóun kí ló fẹ́ ká tún ṣe fóun nínú ilé I still don't understand. Àti wípé kí ló máa ní Bọ́ládé ṣe fóun tó fẹ́ fi pa Bọ́ládé. Ìyá mi lẹ́nu o. Àfi ká múra o. Ó tòjú súnra o ó máa tòjú sún yan o òré mà níwọ̀n o òré mà ríwọ̀n òré ríwọ̀n ló ń wí òré ríwọ̀n o àbí tó bá yàtọ̀ ká bá burúkú rẹ̀ tán sọ pé wọ́n tòrè mọ́ wọn sọ pé òrówó yẹn òyìn burúkú wọn ní mọ kàrán ṣe forówó òré ríwọ̀n kí ló ṣe rẹ̀ gangan bàbá báwo wá rọrọ ẹ báwo rọrọ ayé ẹ báyìí gbà ọ̀rọ̀ fẹ́ pa. lọ́mọ kí ilẹ̀ stop you're a very funny guy. Ṣé ẹni tí wọ́n ṣe mú lọ́nsìn tí kò bóyá wọ́n ṣe máa dé police station ní pápá and obviously tó bá múyàn lọ police station wọ́n á gba statement ẹ̀ from there investigation máa bẹ̀rẹ̀ and apparently in the course of investigation ó lè jẹ́ wọ́n máa invite me ìwọ and every other person kọ́tà bá mọ̀ pa ṣé yẹn lọ́ máa sáré pa tó bá ṣe yẹn tán then they will charge him to court tó bá find him guilty then aṣẹ ìlú ẹ̀wọ̀n it's not just a straightforward process. Investigation wọn ló tún ṣe òun ló ṣe. I understand dó mò ń bọ̀ náà ìgbà tó sọ pé òun ló ṣe òun sọ̀rọ̀ ìgbà tó yẹ pé o ní ẹ̀rí kan àbárí dájú kan kí ni wọ́n rí tó fi sọ pé òun ló ṣe. Bọ́dá Bádéjọ ẹ máa ń gbádùn ara yín gan-an
orin yìí dùn o. Ta ló kọ orin yìí? Orin mi ni èmi mo kọ mo pélé orin tí mo kọ fúnra mi rèé. Ṣé pé ẹ̀yin náà máa kọrin? Nǹkan tí mo mọ̀ jù láyé mi òun rè kí n máa kọrin. Olórin ni mí, owó tí mi ò tí ní ní very soon máa rówó tí màá kọrin. Gbogbo ọ̀rọ̀ tó bá gbàdé ni màá fi wá owó náà tí màá fi rówó. Mo láti kọrin o. Ìyẹn náà dáa, ó kàn jẹ́ pé ẹ̀yin olórin yìí tẹ́ bá ti rábòmọ̀ ẹ̀yọ̀ kan ṣe tán ẹ ní owó láti fi ṣe kejì. Ọlọ́run ní jẹ́ kò ń ṣe eré mi. Tèmi bá ti rí owó tí n bá kọrin ẹyẹ kan àmọ́ mo máa kọrin lọ nìyẹn o. Mo máa kọrin lọ ní mi ní padà Ọlọ́run ní jẹ́. Ìyẹn náà dáa, Ọlọ́run àkókò gbà fún yín. Ṣé ti gbọ́ náà? Ẹni tó bá dẹ̀ ní pé kí n má kọrin Ọlọ́run àbá mi pa ni. Èwo wá lè pè? When it comes to music career mi kì í fi ṣeré. When it comes to my music career mi kì í fi ṣeré o. Ẹni tó bá ní kí n má rí lórí kọ Ọlọ́run àbá mi pa ni. Gbogbo ọ̀rọ̀ tẹ̀ máa ti gbówó gbogbo nǹkan tó bá gbà máa fi owó tí màá fi lórí nǹkan. A ṣe ṣe fún iṣẹ́ gbọ́. Ó dàbọ̀ mú bọ̀. Ó dàbọ̀. Ṣé ti yé yín bẹ́ẹ̀? Serious. Ṣé ti wá rí bẹ́ẹ̀ fún òye ṣe? Oh yeah, it's alright. It's alright. You know, ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ mi ò fẹ́ kí wọ́n mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ṣe investigation lọ tó bá ti ṣe investigation wọn kò sí bọ́yìí fẹ́ ṣe tí ò ní this stage you know. What I will do is I will inform them that there is a particular witness tó ní nǹkan tó fẹ́ ṣàlàyé fún wọn. Ẹ̀gbọ́n ẹ má bínú èmi ò gbóyìnbó púpọ̀ òtò rẹ faransé rèmi ti wá tí àwọn agbófinró bá dé òun náà á bá wọn sọ á bá agbófinró sọ̀rọ̀. wọ́n máa invite over just tell them exactly bó ṣe ṣàlàyé fún wa and I'm very sure they will find it useful, okay? Mo kàn sọ fún yín pé mo mọ díẹ̀ kì í ṣe pé mo mọ gbogbo ẹ̀ tán o. Èwo ni tèmi pẹ̀lú àwọn ọlọ́pàá mi kò dé kó ṣe dandan pé kó interview mi mọ kankan pẹ̀ mo kàn mọ díẹ̀ ni ṣùgbọ́n mi mọ̀ tán. Àti small àti díẹ̀ everything is always very useful nínú àwọn case báyìí. Ọ̀gá náà ẹ má bínú ẹjọ́ bó ṣe máa lọ ẹ̀wọ̀n gbogbo ẹ̀ pátá máa jẹ́ kó mọ̀. No, kò ṣe pé so you don't mad jalaya you need to be careful. Yes sir. Wọ́n á ṣe ètò ẹ̀kọ́ ṣe. Ọ̀gá mi ti ṣe wàhálà ẹ pẹ̀rẹ́ látàárọ̀ ayé Bob Marley ò ní dáa. Ẹ ra sà. Olórí burúkú lọmọ Bob Mo Marley. sọ fún yín tẹ́lẹ̀ mo sọ Bob Marley wàhálà bá Bob Marley gangan níbi lóró. Rally ẹ̀wọ̀n ló ń lọ yìí o àjọ ẹ̀ ṣe o tó bá rẹ̀ ti dẹ́wọ̀n tán tó bá tó wá béèrè ọwọ́ ẹ̀ pé bóyá wọ́n ló ṣojú ẹ̀ ò jẹ́ mẹ́rin mọ́kàn má tún fẹ́ wọn kẹ́wọ̀n. Ọlọ́run jẹ́ kí mi lọ sẹ́wọ̀n irọ́ mi ò dẹ́rọ̀ rí mi ò ní lọ sẹ́wọ̀n ìwọ ló máa lọ sẹ́wọ̀n ṣé mo mọ̀ kí mọ̀ wá sọ mọ́ ikọ́ tí mo kí máa sọ mọ́ táwọn ọlọ́pàá bá dé mi ìkúkú sí ilé ọ̀sẹ̀bọ̀ àjọlọ ẹ̀wọ̀n ni wọ́n ló. ọ̀rọ̀ o kéré bá dẹ́wọ̀n lásán ó máa disappear tí a bá jẹ tán kò ní sí nǹkan kan lára ẹ̀ mọ́ a kàn máa gbóhùn ẹ̀ ní pé èmi ni ẹ fi mi sẹ́wọ̀n nígbà èmi ni a fi àjẹun àjẹ bàbí olórí kọ̀ọ̀rọ̀ ẹ̀ ṣe. ẹ lẹ́gbọ̀n mo ti parí fóònù yín o ìgbà wo lẹ máa wá gbà ẹ brọ́dà mi ẹ máa ní láti tètè wá gbà ni o torí mo rí àwọn àṣírí kan lórí ẹ̀ tá a dẹ̀ máa ní láti sọ̀rọ̀ nípa ẹ̀ àṣírí ńlá lọ̀rọ̀ tí mi ń sọ o ẹgbọ́n kò ń ṣe nǹkan tá a lè máa sọ lórí fóònù jàre a máa ní láti ríra kájọ dáálọ̀ ká sọ̀rọ̀ lórí ẹ̀ ni ẹ̀gbọ́n àṣírí tí mò ń sọ yìí ó ti yé yín nǹkan tó cast ni ẹ understand tó jẹ́ pé gbogbo ló ti gbọ́ sí èmi dẹ̀ mọ̀ àsọmọ títí ó ti yé yín tí mò ń fẹ́ títí tí àtóbi mi kan tún jẹ́ títí lọ́la ṣó ti yé yín báyẹn owó ńlá ni mo máa gbà o owó ńlá gidi ẹ ṣáà mọ̀ opportunity ni gbogbo nǹkan láyè ok kò sí wèrè ẹ má pẹ́ rárá ẹ̀gbọ́n mi ó ti yé yín ẹ ṣáà mọ̀ ohun tí ojú pátá ti rí ojú rò rí o ó ti yé yín ẹ̀gbọ́n mi má lọ gọ́ọ̀kà rẹ o kò ṣeré o gbogbo mọ́kà tó mọ́ rorò àwọn òṣìṣẹ́ bẹ̀ ni ò dáwọ́ dúró o. Lọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mo ní kí ló ṣẹlẹ̀ mi ò gbọ́ ọ̀kan o ẹ̀mí rẹ jẹ́ mi ìromira mi ìgbẹ́ ní tì ẹ̀gbọ́n ẹ wò ó máa bẹ́tà kẹ́tì corporate ẹ̀ náà èmi máa blow whistle o èmi máa blow whistle ẹgbàgbẹ́ yín lẹ ní lifetime protect èmi ò ní kankan tí mo ní láti tọ́jú àbí tí mo protect kò yé yín ẹ̀yin lẹ lórúkọ o ẹ wò ó tí mi ò bá ti rí action
tí mi bá kàn ti gbọ́ action kó tó dìrọ̀lẹ́ mo máa blow whistle straight. ẹgbẹ́ fi yẹn lẹ́jà rẹ kò sẹ́ni tó rún alẹ́ òkè kù àyẹ̀wò tí kò lè sún fọ́ gìsìgìsì nọ́mbà à mo ti gbé máa tọkọ ojú tìrí tó wọn tí ò gbé bẹ́ẹ̀ lóúnjẹ lójú àwọn tó gbàdúrà làǹbọ̀ ẹ lọ fún wọn. no òkè torí pé mò ń tún fóònù ṣe ń bí àbí ìlà ni làṣà yẹn la máa ṣe kí ló ṣẹ̀gbọ́n iná. nǹkan tẹ́mi máa dúró tì lélẹ̀ tí gbogbo ọjọ́ máa fi lọ lórí mi mo rọ opportunity tẹ́mi máa fi make owó mi wá ní make use of it tọ́lá gbẹ́gbọ́n yóò mọ nǹkan tó ń ṣe. tẹ́gbọ́n ìfẹ́ gbà yọ sí mi lélẹ̀. Mo ní láti act fast o. I need to act fast. I need to act fast. Mi ò fẹ́ kú. Torí owó iná ṣá máa ga ọ ọwọ́ ti gbìyànjú fún ọlọ́pàá òun mo ṣe wá fúyẹ́ so kò sí pọ́blẹ́mù tó ti yẹ wọ́n ṣá ti wà pẹ̀lú wa kò dẹ̀ ṣòótọ́. problem sir mo promise láti jẹ́ olóòótọ́ bí mo ṣe bẹ̀rẹ̀ yìí náà mi tún ní padà dán nínú lágbára lọ. Sir, ẹni yẹn gangan ló pè mí sir. Ẹni tá à ń wá. Bẹ́ẹ̀ni sir. Speaker. Hello ẹ̀gbọ́n. Alfa ẹ̀gbọ́n kí ló ń ṣẹlẹ̀? Okay good kò sí wàhálà so èló là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀gbọ́n mo ti sọ fún yín pé 1.5 million ni mo máa gbà ṣe ti rẹ́dì láti san. 1 million kẹ. Okay deal kò sí wàhálà so báwo la máa hook up. All right baba yeah take care. Kọ́ládé mo fẹ́ kó sọ fún mi kí ló mú ẹ ṣe ohun tó ṣe yìí gan. Daddy nǹkan ẹ̀kan ni mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ẹ dáríjì mi mi ní ṣe rẹ̀ mi. Àní àṣà ni ohun tó sún ẹ dé díẹ̀ kí ni nǹkan. Mistake lásán ni. As in mistake tó ń tẹnu mọ́ ẹsẹ̀ and you see there must be a thought in you before you decided to execute it. Sọ fún mi kí ló sún ẹ sí kí ló sún ẹ sí. Bá tó ṣẹlẹ̀ ni pé ká sọ pé mo ṣìkà ni mo ṣìkà. See, this is it, Daddy. You know, there was a time, there was a time ọ̀pọ̀ ọgbà ní àbúrò mi ló máa ń fi igagbága pẹ̀lú mi tí máa execute any transaction ní ọ́fíìsì àbí authority kan mo dẹ̀ wò pé
tí mi bá tètè kọ́ ọbẹ̀ ọ̀kìn tèmi it will become a big threat to me eventually. ọmọbìnrin má dojú ọ̀rọ̀ rú fún mi má dojú ọ̀rọ̀ rú fún mi o má da ojú ọ̀rọ̀ rú fún mi rárá àṣìṣe ni àbí. Daddy ǹjẹ́ mo fẹ́ bẹ̀yìn pé ẹ̀rọ ti òkú ọ̀run mọ́ mi lára. sórí ti ìyá ẹ̀ tó mẹ́nuba yẹn gangan ibẹ̀ gan lèmi ti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi sórí ìyá ẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀ yẹn olórí burúkú ayé àtọ̀run ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ohun tí ìyá ẹ̀ fi ojú mi rí. Abuja ló sọ fún mi pé lọ kò sọ pé bá ti di ẹjọ́ tó náà ṣe dídé mi gbogbo owó ẹjọ́ ibo ni mo gbà wọlé ẹ̀sà ẹjọ́ tó lọ́wọ́ ṣe ẹjọ́. ṣàánú mi bábìlú mi mọ́mọ́ iṣẹ́ ìṣù ni ìjọ ṣàánú mi ọkọ mi ṣàánú mi bí mọ́mọ́ èṣù ni mi mọ́mọ́ wo mo promise mi lè lálẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣàánú mi ọkọ mi jọ ọkọ mi jọ ṣàánú mi. mo kú àṣírí mi tí mo dára jẹ. Ọlọ́wọ́. Dúpẹ́ 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 ọmọ ẹ ti parẹ́ sí lọ́rùn dáná ṣẹ̀ṣẹ̀ ní bí mi sọ nígbà tí mo ká ilé ẹ̀kan ní dúpẹ́ 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 ta mo fẹ́ pè báyọ̀ náà dúpẹ́ 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 ta mo fẹ́ pè báyọ̀ dúpẹ́ 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 wáì dúpẹ́ dúpẹ́ ṣàánú mi dúpẹ́ dúpẹ́. ọ̀rọ̀ tí mi ò sọ rí létí ẹ̀dá kankan òun ló mú mi sọ jáde lé àbí wọ́n gbọ́ yẹn rí àbẹ́ni kankan nu yín gbọ́ rí. You know what it costs me? mo lọ sẹ́wọ̀n tí mo dé ẹ̀wọ̀n tọ́ kí òótọ́ ọ̀rọ̀ tó jáde nítorí àbíl náà ti ṣe é mọ̀ wípé mi ò mọ nǹkan kan pa ikú ìyá ẹ̀ ìwọ lọmọ sọ tí ń kó pọ́npọ́n bá ìyá ẹ̀ it's clear enough pé ọmọ àlè ni ẹ you are a bastard nítorí ó dá mi lójú pé ìyá ẹ̀ ti ń ṣe àṣemáṣe tipẹ́tipẹ́ kọ́wọ́ mi tó bá ṣé bóun náà ló ṣe wọ́n ní bí ọmọ àlè bá wà ní ilé kan bó pẹ́ bóyá á gbé wa ẹ̀ jáde òun ló ti gbé jáde tó bá yá tó bá lọ tí olórí ìyá ẹ̀ tọ́lọ́ bá jẹ́ kó jáde lẹ́wọ̀n tó bá ṣẹ̀ṣẹ̀ but I doubt it wàá lọ sórí rí ìyá ẹ̀ wàá ní kójú ẹ̀ bàbá ẹ̀ fún ẹ̀. Please take him away. Please take him away. Get up, get up. DJ Mr. Man. I'm on my lord. Put yours on my outside. Ma, this is a family man. Ma, tí wọ́n bá mú ẹ lọ, máa fúnra. Can you see? No, can you see? Take it easy. Kọ́ládé. Ẹ jẹ́ ká ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ Ọlọ́run ò gbà fún.
Badajo, Homo Baba La Jose. She knows it, he know easy. Many things, no duty. I know say you gon' make a move. It just matter of time. It's a matter of time before you grind. It's a matter of time before you shine. Dekumba Leo, I am Bolo Rose. Low Rose,